àkọ́kọ́ so lè rí bẹ́ẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ so yẹ kó rí bẹ́ẹ̀ lẹ́sùn pé èèyàn ń wáṣẹ́ ẹ sì fi attendant ilé epo ẹ fi gbà padà nídìí rẹ̀ nílùú tó lófin támòfin wà ẹ̀yin ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ẹ̀yin dá ẹ jáde wá ṣùgbọ́n ojú kan kì í ríran dáadáa ẹ jáde fojú méjì wò ẹ jáde wo fídíò ọmọbìnrin tó wà lókè yìí lẹ́sùn pé ń wá nǹkan tí ó máa jẹ tẹ́bí rẹ̀ ó máa jẹ tára rẹ̀ ó máa jẹ kò jù bá náà lọ ọ wá kàdánwò ẹ tún wá rẹ jẹ ẹ tún wá rẹ tà ṣùgbọ́n o ẹ má jẹ́ agbẹ́jọ́ ẹnìkan dá o ẹ jáde kọ́kọ́ wo fídíò yìí náà. pé mò ń wá iṣẹ́ ni ìyẹn ní ilé epo ap tó wà ní Ìjàyè. ilé epo ap tó wà ní Ìjàyè nílùú Abẹ́òkúta. níbi ìgbà tí mo lọ mo máa application letter lọ bá supervisor yẹn sọ fún mi pé ọkùnrin ló nídìí. ibi iṣẹ́ epo náà mo ti ṣiṣẹ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n torí àwọn ọmọ mi bóyá jẹ́ pé iṣẹ́ ọjọ́ méjì la máa ń ṣe tá a máa ní ọ̀fọ̀ ọjọ́ kan ṣùgbọ́n iṣẹ́ one day off mo fẹ́ ṣe mo fi wá iṣẹ́ lọ síbẹ̀. ìgbà tí mo wá sọ fún supervisor pé iṣẹ́ tó yẹ mo ṣe wọ uniform wa kó má dáa pé mo bù wá kan síbi iṣẹ́ tí mo wà tẹ́lẹ̀ ni o mo ṣe wọ uniform wa. ẹ ti ṣiṣẹ́ ní epo kan tẹ́lẹ̀ kẹ́ tó lọ síbẹ̀ pẹ́pẹ́ wáṣẹ́ lọ bò mí. mo ṣe wọ uniform lọ ìgbà tó wáyà ní supervisor wa sọ pé ẹni tó jábùrò ọ̀gá gangan pòun nìyẹn pé kí n bá lọ pé tí bá lọ confuse epo possible kò gbà mí mọ́ iná ọkùnrin tó fẹ́ gbàtọ̀ níyàn mẹ́ta lókù tó ń fẹ́ gbà wọn á lọ bá wọn ìgbà tí mo lọ bá wá ní bá a la ṣe lè ríra múná èyí jẹ́ ọjọ́ àkọ́kọ́ tí mò ń ṣiṣẹ́ ìjọ́ Monday ló máa jẹ́jọ́ kejì ní péjọ Tuesday ní ọ́ọ̀fù mi tó bá dijọ́ Tuesday yẹn ìjọ́ Tuesday kẹ̀dẹ̀rẹ́ ọmọ mi ṣèṣe kan ní apá mo wá mú lọ sí ibi tó ti máa bá ṣe apá ẹ̀ bí mo ṣe wá mú lọ tó ti máa mú e dé nǹkan bí aago mẹ́wàá ẹ̀ mo wá pé ọ̀pẹ́ má bí n bá ti pè látàárọ̀ nǹkan báyìí ló ṣẹlẹ̀ sí ọmọ mi mo ṣe ń délé léyìí o bó ṣe ní kí n wá bò ní iléeṣẹ́ àwo. ẹ̀dùn yẹ wá dé iléeṣẹ́ àwo kí ló ṣẹlẹ̀ mọ́. ìgbà tí mo wá dé iléeṣẹ́ àwo tó mo jọ ní nǹkan tó yẹ pé mi kì í jáde mi ìmọ̀bi kankan. ìgbà tí mo dé iléeṣẹ́ àwo mo ní láti pọ̀ wọn pé mo ti wà ní iléeṣẹ́ àwo ó ní gbé fóònù fọlọ́kadà kan. ìgbà tí mo gbé fóònù fọlọ́kadà mi mọ̀ nǹkan tó wà tó ọlọ́kadà jọ sọ mo ní láti máa béèrè lọ́wọ́ ọlọ́kadà ẹ pẹ́ jọ ẹni tí ẹ bá sọ̀rọ̀ iṣẹ́ mi ní dáadáa torí iléeṣẹ́ ap ní Ìjàyè ni mo wá wọn lọ tí mo mú application letter lọ pé mo fẹ́ ṣiṣẹ́ ẹjọ́ ṣé iléeṣẹ́ ap wà ní ibi tẹ́ ẹ gbé mi náà ló ní rárá pé ilé ẹni yẹn ní pé bóyá ó ní meeting tó fẹ́ ṣe pẹ̀lú mi ló ṣe ní kí n wá mo ní ó dáa kó sí wàhálà o bó dẹ̀ ṣe gbé mi lọ síbẹ̀ mí dẹ̀ lówó ọkọ̀ ibẹ̀ lára tí fún tó yẹ kí n ti padà bọ̀ kò sí ọkọ̀ tó lè bá mi padà torí mi mọ̀ pé ọlọ́kadà kan tún máa gbé mi. èèyàn ní pé owó tẹ mú lọ bẹ̀ lọ́jọ́ owó tó máa gbé yín débẹ̀ gírígí. owó tó máa gbé mi débẹ̀ pé bóyá tá a bá sọ̀rọ̀ tán á gbé mi lọ sí ibi iṣẹ́ yẹn pé kí n lọ bẹ̀rẹ̀ iṣẹ́ kí n dẹ̀ sọ pé màá bẹ̀rẹ̀ ní ìjọba yìí ní mo lérò bí mo ṣe débẹ̀ báyìí ló bá dẹ̀ ní kí n wọlé ń bá jókòó gẹ́gẹ́ bíi pé mi. láti Ìjàyè tẹ ti mú application letter ọgbẹ́yìn délé ṣe àwò. ìgbà tí mo dẹ̀dẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bíi pé ọkọ mi ò gba gbogbo nǹkan tó lè ṣẹlẹ̀ ń pè nǹkan bẹ́ẹ̀ yẹn ni ó ṣàjókòó sí mi lẹ́gbẹ̀ẹ́ náà sà nípa ọ̀rọ̀ iṣẹ́ tí mo bá wá sí ọ̀dọ̀ yìí ní kíní kan ló bá ní kí n ṣe sùúrù òun máa pe supervisor yìí nísinsìnyí pé ó máa pe nọ́mbà mi pé màá bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́la múnà ẹ ṣé o mo dúpẹ́ kíní kan fara bó dẹ̀ yẹ jókòó sí ló ń fọwọ́ pa mi rà sàmì ìsìn ní gbogbo ìlànà irú eléyìí o mi ìmúra gbogbo nǹkan báyìí wá ìjọ tó lọ iṣẹ́ ni mo wá sí ìbàyè ọmọ mi kẹrẹ tí mo ṣe lọ ṣàpà mi nífẹ̀ẹ́ kí n pẹ́ sí ọ̀dọ̀ yìí kí n tó padà lónìí ẹ̀ kí ni kan bá wọn ń ṣe báyìí bí ọmọdé múna ọ̀rọ̀ ọmọdé kọ́ leléyìí mú understand ẹ jẹ́ kó di ọjọ́ mi ìplan gbogbo nǹkan báyìí wá bó ṣe di pé ṣe ló gá mi lọ́rùn tó ń fọwọ́ fa gbogbo ibi ìtàn mi nìyẹn lèpo ṣàfọ́ọ̀sì nígbà tó fọ́ọ̀sì mo bẹ̀rẹ̀ sí ní ké nígbà tó ṣe nǹkan tó máa ṣe tán. ó ṣàfi tipátipá bá nínú pọ̀. ìgbà tó ṣe gbogbo nǹkan tó máa ṣe tán tó fọ́ọ̀sì mi tán. ilé yẹn ṣe kò sí àwọn èèyàn bẹ́ẹ̀ tí wọ́n jọ ń gbé. ilé fúláàtì ni ilé fúláàtì ni òun nìkan ló wà ní. òun nìkan kò sẹ́ni kankan mi ò kò sẹ́ni tí ní ọ̀nà iléeṣẹ́ àwo yẹn. ìgbà tó wá ṣe tán tó rí mo ṣe. ẹ má bínú mà ẹjọ ọlọ́kadà tó gbé yẹn òun yí padà ní àbóṣì dúró síta. ó lọ lẹ́sẹ̀kẹsẹ̀ bó ṣe gbé débẹ̀. òun ló fún lówó mi ìmọ̀ ìtọ́jọ fúnra wọn. òun ló fún ọlọ́kadà tó gbé yín débẹ̀ lówó.
ìgbà tí ó wá ṣetán tó rí mo ṣe ń sunkún ló wá pẹ́ tí pé kémi ìjọ kí n má sunkún ní pé nǹkan ẹ̀pù tóun fẹ́ ṣe fún mi òun máa pè wọ́n máa pè mí síbi iṣẹ́ ẹ lọ́la bọ̀ ẹ̀pù tèmi tóun lè ṣe fún mi nísinsìnyí òun fẹ́ tẹ 100,000 fún mi kí bá má sunkún kémi gba fóònù ẹ náà kì í ṣe inú dídùn mo fi gbà because kò sẹ́ni tó mọ̀ ìgbà tí mo wọlé kó má lọ pa mí síbẹ̀ pé bóyá ó dùn mí mo gba fóònù ẹ mo tàpá nọ́mbà mi síbẹ̀ ó dẹ̀ tẹ 100,000 lójú mi mo fojú ara mi rí bọ́ ó ní kó wọn tẹ píìnì. ó ṣe tán ok ẹ má bínú mà ìgbà tí ó ṣe tán. tó ṣe tán tó ó wá ní kó wọn fún yín lówó pé owó gbà má bínú. ìgbà tí ó wá tí mo wá tẹ píìnì tó fi 100,000 ẹ̀wọ̀n mi tó wá náà fẹ́ tẹ píìnì mo dẹ̀ ní kó sọ mí lẹ́ni kó gbé wá kí n wọ́n gbà tó ṣe ìgbà tí máa délé tí mo ní kí n yẹ pos tí mo fi ń ṣiṣẹ́ wò kí n wòye tó ṣe síbẹ̀ ló bá jẹ́ 10 naira. 10 naira ló tó. ni mo bá ń bẹ̀ orúkọ ẹ̀ dẹ́rùn síbẹ̀ rí gèdè orúkọ ẹ̀ ó wà ń bẹ̀. orúkọ ẹ̀ nìyẹn. orúkọ ẹ̀ wà nínú ẹ̀ bó ṣe 10 naira yẹn. àtìgbà mo tí wọ́n á pè ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní pè látọ̀sọ̀ ẹ̀ tó máa tó aago 4 ó bẹ̀rẹ̀ sí ní kanra mọ́ pé tèmi náà lòun ṣe kí n má ì tí pò mọ́ báyìí dìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní pè dílé ṣú tó gbé kọ́ mọ̀ mo ṣe wà lọ rìpọ́ọ̀tù ẹ̀ nígbà tẹ délé ẹ lọ rìpọ́ọ̀tù ẹ. mo ṣe lọ rìpọ́ọ̀tù ẹ. àwọn ọlọ́pàá wa ní ká lọ sí bàrà torí ọlọ́pàá ẹ̀ mo mọ̀ rí ni ó ní ká lọ sí bàrà ìgbà táwa dé bàrà lọ́lọ́pàá wa ní ọ̀rọ̀ yẹn o tó wọ́n máa jẹ́lẹ̀ ni ọkọ mi gbọ́dọ̀ mọ̀ sí. ọkọ mi dẹ̀ jẹ́ nìkan tó yẹ kó trust mi kò fi nǹkan bẹ́ẹ̀ yẹn ògiri lọ́wọ́ mi tí má dẹ̀ sọ ọkùnrin ò láti gbà yẹn báyìí ní mi ti gbádùn ara mi o. láti gbà yẹn lẹ́yìn ti gbádùn ara yín. láti gbà yẹn ni o bí kí n sùn kí n máa lálàkálà báyìí bí kò má da ipò kàn mí ṣe kílókíló tí bá wo bíbí pé mò ń réyàn tí bá wo bíbí pé mò ń réyàn ni ní ìtì ẹmọ nǹkan tó fi kàn mí lára láti gbà yẹn kò tiẹ̀ yé mi sí rárá kò yé mi láti gbà yẹn ọmọ nàìjíríà ẹjọ́ ẹ tẹ́wọ́ gbà mí o. àwọn ọlọ́pàá tẹ lọ fẹjọ́ rẹ̀ sùn kí ló wù yìí. torí ó jẹ́ ẹni tó nẹ́sẹ̀ lọ́wọ́ náà burú ẹni tó ní ilé epo yẹn ní ṣe máa ń da ẹjọ́ yẹn rú. wọ́n da ẹjọ́ yẹn rú fún yín. àwọn táìpì ọ̀nà tọkọ bàbá ti gbọ́ sí àwọn ò lè gbé kéèsì yẹn dìde ṣọ́rọ̀ tọkọ gbọ́dọ̀ gbọ́ sí lọ́rọ̀ tó wà lẹ́kílẹ̀ lè bá mi ṣe sí. gbogbo ẹ̀yin èèyàn yìí ẹ ràn mí lọ́wọ́ lórí ìyá yìí. mo rò pé mo bá ti wo fídíò yìí obìnrin yìí ké gbàjarè ṣùgbọ́n ẹjẹ́ àjọ kọ́kọ́ tó bí èdè bí ènì kó lè bá a ta sọ̀rọ̀ níbi tí mo ti rí orí péjì tí mo ti rí fídíò yìí mo lọ wo àwọn kọ́mẹ̀ǹtì kan bẹ̀ mo wá rí i pé àwọn kan ń blame ẹ̀ pé nígbà tó pé bí iṣẹ́ ló wà lọ tó ti ní kó wá pàdé òun níbì kan tí ì ṣe bí iṣẹ́ yẹn ìgbà yẹn ló ti yẹ kára ó fù ọ́ náà wípé àṣà kì í ṣe ẹyẹ tí ó lè bá díẹ̀ wo mọ́ lẹ́yìn kó wò kọ́ pàjẹ́ ẹni nìyẹn ẹlẹ́lẹ́kejì ní tóbìnrin yìí lòun fẹ́ òun ò fẹ́ kó ṣẹlẹ̀ náà ló tún wá padà ṣẹlẹ̀ yìí o pé ọkọ òun gbẹ̀rí òun jẹ́ ṣùgbọ́n bí tèmi fi wò ó ọ̀tọ̀ ni tó bá ṣe pé lóòótọ́ ọkọ rẹ̀ gbẹ̀rí rẹ̀ jẹ́ lótìítọ́ àti lódodo irú ìgbà tó ń lọ síbẹ̀ yẹn tí kì í ṣe bí tó o ti lọ mú application letter báwọn kò sí tó ní kọ́ ọmọ sọ fọkọ rẹ̀ kó tó lọ dóò náà táṣọ bá ti jóná yóò bá bò ló ṣe sọ wá ṣùgbọ́n ìyàwó tí ń wáṣẹ́ tọkọ rẹ̀ náà sì mọ̀ pé ń wáṣẹ́ tó bá wá kanrú àdánwò báyìí kò ní ní lára láti sọ tó bá tẹ̀ jẹ́ pé tòótọ́ ni làwọn agbófinró bá gbé ní condition pé táwọn ò bá rí kọ́kọ́ rẹ̀ yọjú àwọn ò ní take necessary step lórí kéèsì yẹn ẹ jẹ́ á wò dáadáa o ẹ má gọ̀ mí o torí pé tí kà bá rojọ́ ìkà kí ó dáa gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan pàápàá jùlọ èmi ò sọ pé ntọ́mọkùnrin yẹn ṣe dáa o tó bá ti pé tòótọ́ ló ṣe o kódà olórí burúkú ẹ̀dá ni tó pé yóò ṣòro fún láti gbé nǹkan rẹ̀ ṣe mọ́ nínú ayé tó bá sì pé tòótọ́ bóbìnrin yìí ṣe rojọ́ yìí ìlú ṣe rí i bọ́tẹ̀ ẹ̀yin àgbààgbà ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀yin amòfin tẹ́ ẹ̀ máa gbèjà ẹ̀yin tẹ́ kì í jẹ́ kọ́ ọmọ jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ tẹ́ ẹ̀ máa fọ̀jà mú ẹ já máa pinnu ìwà àbàjẹ́ torí ẹni tí ò bá sọmọ ẹ̀yìn rere kò lè sá síwájú rere kò sí nǹkan kan tó kó wa sínú ìṣòro tá a wà lénìí lórílẹ̀-èdè yìí ju pé a máa rí àwọn kan bíi pé agbára òfin ò ká wọn agbára ìjọba ò ká wọn eléyìí tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ tí wọn bá ti ṣòfin tán ó yẹ kó fi ọmọ ẹ̀jẹ̀ ni wọn bá ṣe lọ inú mi ó dùn tí gbogbo wa bá jọ rí fídíò yìí ẹ jẹ́ ká ṣe káwọn tó ń ṣàmójútó òfin wa kí wọ́n bá ṣe ètò tó tọ́ lórí ẹ̀ láti ṣe ìwádìí tó péye
nínú ìwádìí tó péye kọ́kọ́ ni wípé ṣá kọ́kọ́ rí àláàtì 10,000 10 naira 100,000 tó di 10 naira ṣá láti yẹn kọ́kọ́ ṣúọ. Ẹlẹ́lẹ̀kejì irú attendant tọkùnrin tóbìnrin yẹn lọ bá nílé epo tó direct ẹ̀ sí supervisor kán sì wádìí lọ́wọ́ ẹ̀ ṣé lóòótọ́ ni sóróbìnrin yìí rí sóbìnrin yìí wá bá fún ìrànlọ́wọ́ bóun wáṣẹ́ nígbà tó wá ṣé ó direct ẹ̀ sí supervisor tòótọ́ ṣó mọ tó hẹ́ǹdì ẹ̀ nígbà tí supervisor tó dọ́dọ̀ supervisor yìí tó gbogbo àárín àwọn ìwádìí yẹn ẹjọ́ ẹ̀yin tí ẹ mọ̀ òfin tẹ́ ń bá wa ṣiṣẹ́ lórí òfin ẹ̀yin ajàfẹ́tọ̀ọ́ obìnrin àtẹ̀yin ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ẹ bá wa ṣiṣẹ́ lórí ẹ̀ ẹ bá ṣiṣẹ́ lórí ẹ̀ ẹ bá ṣiṣẹ́ lórí ẹ̀ Ọlọ́run akọ̀yìn tẹ́ ẹ bá ṣèwádìí tọ́tọ́ tẹ́ ẹ bá rí i pé bẹ́ẹ̀ náà ẹ jẹ́ kó kọjá síbi tó yẹ kó kọjá sí ìrìn àjò náà kó lè bàa jẹ́ ẹ̀kọ́ fáwọn tó kù. Ọ̀rẹ́ o, ọkọ̀ rẹ̀ máa bọ̀. Kí ni? Lẹ́sọ̀sì nínú máa bọ̀. Ọ̀rẹ́ o, lẹ́sọ̀sì ni. Eléyìí tó eléyìí ni ẹ̀sùn àti tẹ́lẹ̀. Eléyìí. Ó kúrú fún gbogbo orí ọ̀. Orí èyí tí a máa ń sá pàtó yóò sì pàtó tì báyìí. Òun ni. Mọ́tò eléyìí. Lágbára Ọlọ́run. Wá gbogbo ọkọ̀ tó rí epo wọn ń lò petro. Wo wá wá jẹ́ rí ọ wá jẹ́ rí ọ. A ní o wá jẹ́ rí ọ. Wá kíní kan rú mi lójú o. Ṣé èsè pé o ti lọ ń ṣe yahoo àwọn ọmọ píngípíngí. Èmi yahoo. Sọ́ọ̀sì jẹ́yìn àwọn ti bí. Èmi ò jẹ́ ìwọ́wọ́ mi rẹ o. Ó bí pé ìlànà ẹ dákun nígbà tó wá mi wá bì ní ìsìn. Èló gangan ló ní lọ́wọ́ tó ń fẹ́ ra mọ́tò mi. Tó yẹ kó o béèrè nu. Èmi tí mo fódìdí Ọ̀yọ́ lẹ̀ tí mo wá Ìbàdàn nísàlẹ̀ odò lákẹ́rẹ́bì tèmi yé mi ìròyìn náà mo gbọ́ tó jẹ́ ń wá wọ́n ní kí n sáré sọ́dọ̀ AKS motor wọ́n ti má ti débẹ̀ pé mọ́tò wọn dínwó kódà torí kó dínwó ló jẹ́ nkọ́kọ́ wá. Bó ṣe wá dínwó AKS motors wọn èta mọ́tò kéékèèké sọ́wọ́ action kọ́ọ̀tì náà ló fẹ́ fi ra mọ́tò ayé rẹ̀ wá afurasí ọ. ẹ̀rọ mọ̀gùlẹ̀ fura sórí tí wọ́n rà ìsìbàì ni. ìsìbàì mọ́tò lọ́dọ̀ AKS. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ sórí ìsanwó díẹ̀ lẹ̀ ìwọ̀n àmọ́ sàn yòókù díẹ̀ níjọ́ owó mi bá ti pé wọ́n kọ́kọ́ mi bí ìwé wọ́n sì gbélé lọ́wọ́ báyìí wọ́n sì fi kọ́kọ́rọ́ sí i sì máa gbọ́kọ̀ lọ. Má bá tẹ́lẹ̀ 25 million má bá tẹ́lẹ̀ 30 million rárá. AKS motors ọmọ sanwó díẹ̀ fún wọn ó sì gbé nítorí wọ ọdún ọkọ. ìgbà àgbè tó wò mí wá ti pé èyí sì náwó wá. ọyá mọ bọ́rọ̀ rẹ. àwọn eré ìwọ́n kẹ́kọ̀ọ́ mọ́tò tó ń bẹ lágbàlá wọn o. tó bá jẹ́ pé èèyàn mú mọ́tò tiẹ̀ títí ń lò tẹ́lẹ̀ tó wá gbé fún ọ tó fẹ́ fi gba tuntun ṣe ń ṣe yùn náà. tó bá jẹ́ mọ́tò tí kì í ṣe pé accident mọ́tò tí èkó ti fi jáàmù. ọwọ́ ò tí ì dùn. ọwọ́ ò tí ì dùn tí èkó ẹ̀yìn à ń ṣe èéfín tó bá jẹ́ mọ́tò tó ní ìtì téèyàn kan wò pé jẹ́ kí n tó bọ́ sí orílẹ̀ tẹ́ẹ̀kà ní máa wà lọ́dọ̀ wọn. nítorí èmi náà mọ̀ sọ tí mò ń sọ tí wọ́n tó wá wà lọ́yọ̀ fi wá mọ̀ pé AKS motors wọ́n ń dẹ́rù nǹkan bá wò tẹ́mi ará Ìbàdàn ọmọ sórí mi pé báyìí sá. o ti wá mọ̀ báyìí ọmọ àmọ́ mú ọ wá ní. ṣé kò ṣe bíláàkì ọ̀kan lọ wá mú torí ní lèmi fẹ́ mú báyìí o. ètí ọmọ síìtì ni o wọ́n ní ọmọ síìtì ni. kójò bá ń rọ̀ èèyàn wà á dé padà. èmi ní mú ẹ̀yìn sórí ìwọ jókòó sí ibẹ̀ kọ́ ọmọ olówó rẹ ní èpè ilé òfin tí ní mọ́tò ọba ní agbé àwọ̀ ògbé àsìjọ ọnú òjò kí lọ́kàn wá sórí tó bá ní owó díẹ̀ tó wọ́n wò pé tó fọkàn sówó kan lọ́dún ọmọlẹ́bí àbí wọ́n pè gún kankan mọ́ ọ̀bọ̀ lọ́dọ̀ AKS motors tó bá ní mọ́tò nìbàdàn yóò sáré nọ́mbà ti kọjá lójú tó bá ní mọ́tò tó tìrò tó wà pé o fẹ́ upgrade tó láwọn mọ́tò ńláńlá àwọn mọ́tò gbàlódé ló wà lọ́dọ̀ wọn máa gbé bọ̀ sọ pé àwọn micra yìí tó ti fi jáàmù àwọn mọ́tò dẹ̀nkù mọ́tò tó lóko ọkọ̀ tó ń tò ní o sáré pé wọn náà lóko tó ra mọ́tò tó lóko ọkọ̀ tó gbé wọn lọ́dọ̀ AKS motors tó wá fi swap. ọfọkànbalẹ̀ àwa endorse ẹ o bẹ́ẹ̀ ni wọ́n tó bá tó wá ní káàṣì lọ́wọ́ lọ́wọ́ rí mọ́tò kan lọ́wọ́ lọ fẹ́ rú ẹ̀ ọ̀bọ̀ lọ́dọ̀ àwọn ìrọ̀rùn lọ́ bá dé. kódà tó bá dé bẹ́ẹ̀ tó bá rú ètò ọ̀fẹ́ wọn ó fún lọ fún wọn níbẹ̀. bẹ́ẹ̀ ni àwọn ìwé àṣẹ tí ó ta mọ́tò fún yín tí ó tún wá gbà padà lọ́wọ́ yín o. àwọn kan máa ń ṣe wọ́n ti gbà lọ́ọ̀ mi rí ọ̀n tó tà fún wa náà wọ́n wá gbà kó sírú ẹ̀ lọ́rọ̀ aṣọwó tó àtúgbà nọ́mbà kò sírú ẹ̀ lọ́dọ̀ AKS motors. AKS motors àwa fóònù tẹ̀lú ni o. òyìn báyìí.